ṣe tán báyìí ẹ má gbàgbé àti dúpẹ́ pé ẹ̀yin tẹ́ wá yẹ mi sí lánàá mo dúpẹ́ o torí àyà kan nínú Al-Qur'an ó ní imalu ala Dawuda shukuran. wa qalilun min ibadiya shakuru wa qalilun min ibadiya shakuru. Ọlọ́run láwọn àjọ kan bẹ kí ló dé tà jẹ́ kí wọ́n lékún mọ́. Imalu. Ọlọ́run ní tọ́fà ni wípé díẹ̀ nínú wọn ló dúpẹ́ àwọn tó dúpẹ́ ni wọ́n ṣẹ́kù. qalilun min ibadiya shakuru. alájà wa àwòsífìlà àwọn èèyàn máa kọrin tẹ́lómi bá kọ lọ́dún márùn-ún. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. wabiballo sambo akata hunsuri isimati lillahi gaythun wajida wabishaykhil abqari lijibizi adamu limulaki aw kutubi wa mawridu dhamani babu liarifi fakhurna fil ilmi dhulbari tama kumbi meykudi wala tusifiri bihi sabatul ashikhasi Allah ya rabba sama wariyama shaykhi shu'aiba limuhsini najlu abidil qadiri tibul mala baba olówó arabali alami baba olówó arabali alami sidiwu gufurana bijayil muntaqa Allah walaqad karamna bani Adam. walaqad karamna bani Adam. wahmalnahum fil barri wal bahr. وعملناه في البر والبحر ورزقناهم من الطيبات. ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. Aki Ọlọ́run. Allahu akbar. Èyí tí ó dá wa lójú ni pé ìjókòó tá a wà yìí 95% wa mùsùlùmí ni wa. Hafizakumullahu. Kódà bọ́ ọba ní náwó láàyè yìí gbé Ọlọ́run tóbi pé Allahu akbar. Allahu akbar. Má jẹ́ nǹkan mi ò tóbi ju Ọlọ́run lọ lójú rẹ. Ìjọ kan lẹ̀ dárìn tí ń pàdé oore. Gbé Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà pé Allahu akbar. Allahu akbar. Ní títorí àsìkò ọ̀rọ̀ mi ò ní ju bí ìṣẹ́jú 5 lọ. Hafizakumullahu. Bàbá wa Mimartaba Sẹ́ríkì Mùsùlùmí Bàbá Shehu Madibo. Sheikhu. Dákun wọn náà wí lẹ́nu rẹ̀ bá wa pe Shehu lẹ́ẹ̀kan náà. Sheikhu. Tún wí lẹ́ẹ̀kan sí. Sheikhu. Wọ́n dà pé àwọn ọmọ Ìlọrin tí wọ́n ń bẹ láàyè yìí bàbá wa pàdé ọlá wọn ti lọlé. Sheikhu. Wallahu ya'simuka minan nasi. Gẹ́gẹ́ bí àṣẹ wọn ní kọ́ mọ́ gùn. Mo fi ti bàbá wa Madibo mo kí bàbá wa gba oníkan. Hafizahullahu. Ọlọ́run jẹ́ ẹ máa wà dáadáa. Àmín. Bàbá wa Alhaji Abdulrazak accountant. Hafizahullahu. Ọlọ́run ní jẹ́ ẹ máa padà sí aburú. Àmín. Ajiwaja Aji Motors ẹ máa wà dáadáa bàbá wa gbà ẹlẹ́rù. Hafizahullahu. Ẹ ní máa padà sí aburú bàbá wa pàdé ọlá. Ọlọ́run jẹ́ ẹ máa wà dáadáa àfa wa gbà mọ́dẹ. Mo kí channel of success. Haji Abdulrazak. Hafizahullahu. Commander. Mo kí Ruhu Rabbani. Hafizahullahu. Sheikh Muhammad Al-Qasim. Hafizahullahu. Aruhi. Abi Ruhu. Rahaitu likasimi
ọjọ́ ti lọ ọmọ wíyùn lónìí channel of success ẹ mọ̀ wá dáadáa. àmín. mo kí Alhaji Abdulgani Alkali ẹ kú sí Ọlọ́run. Hafizahullah. mi ìfẹ́ jẹ́ kọ́rọ̀ náà gùn gbogbo àlìhùmà nábì tí ń bẹ́ ń jòkó yẹ dákọ̀ ní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Alhaja wa Awosifila ẹ dákọ̀ ẹ kó ń bẹ́ẹ̀ jẹ́ kí wọ́n máa wojú mi. Hafizahullah. bàbá yìí kú omi ẹ̀ nítorí Ọlọ́run. nǹkan mẹ́ta lọ́lọ́run ṣe fún yín tẹ́ni yìí fi jẹ́ ìní. Allah. owó ló kéré jù nínú jẹ́ èèyàn láyé. kí ni alákọ̀ọ́kọ́ tọ́lọ́run ṣe fún yín òun náà ní ìtẹríba. Allah. ẹlẹ́ẹ̀kejì ẹni àmójúkò ẹlẹ́ẹ̀kẹta òun ní sùúrù. Allah. Hafizakumullah. èèyàn máa wá nílùú rẹ̀ bẹ́ẹ̀ kó ṣerú eléyìí tó ṣe yìí tán kó yẹ bó ti yẹ yín yìí kó dọ̀la kó ní kò sírú òun mọ́ o. Allah. mẹ́sẹ̀gì àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ọlọ́run a máa ṣe báyìí fún yàn kó yẹ yín bó ti yẹ yín kìí ṣe gbogbo ẹni tó pèdè tó péjọ lọ́lọ́run máa ní kí ó rí bó ti rí fún yín yìí. Allah. bẹ́ẹ̀ bá ṣe é tán nínú tẹ́lómi èéfi rómi ṣe òun ní pẹ́lómi èdúpẹ́ kéèkì àwọn tí wọ́n ṣoore fún lánàá. Allah. owó ló ṣòro rí jù láyé o. bẹ́ẹ̀ bá ṣe é tán báyìí ẹ má gbàgbé àti dúpẹ́ pé ẹ̀yin tẹ́ wá yẹ mi sí lánàá mo dúpẹ́ o torí àyà kan nínú Al-Qur'an ó ní imalu ala Dawuda shukuran. wa qalilun min ibadiya shakur wa qalilun min ibadiya shakur. ọlọ́run láwọn àjọ kan bẹ kí ló dé tà jẹ́ kí wọ́n lékún mọ́. Imalu. ọlọ́run ní tọ́fà ni wípé díẹ̀ nínú wọn ló dúpẹ́ àwọn tó dúpẹ́ ni wọ́n ṣẹ́kù. qalilun min ibadiya shakur. alájà wa Awosifila àwọn èèyàn á máa kọrin tẹ́lómi bá kọ lọ́dún márùn-ún ẹ̀ ní gbọ́hùn rẹ̀ mọ́ kí ló jórí bẹ́ẹ̀ kọ́ mọ́ pẹ́ dún ni o ẹlòmí ọkọ lọ́dún mẹ́wàá ayé ó sì mọ gbogbo ayé ní ọmọ wọ́n padà mọ́ wá béèrè rẹ̀ lọ́wọ́ ara rẹ̀ pé lágbájá ń kọ̀ wọ́n ni kò sí mọ́ kí ló jórí bẹ́ẹ̀ kò dúpẹ́ ni. Imalu ala Dawuda shukuran wa qalilun min ibadiya shakur wa qalilun min ibadiya shakur. alájà wa Awosifila tí èèyàn bá fẹ́ ṣẹ́kù tó fẹ́ lọ́la tẹ́yìn fúnra yín tẹ́ẹ̀mọ́ wá worú ojé níyì tó bá dọ̀la pé àwọn náà tiẹ̀ ti ṣe ń tó kéré báyìí téyìn tẹ́tùmọ̀ sí òtùmọ̀ tóbi ju eléyìí lọ ẹ dúpẹ́ fún Ọlọ́run ni o Ọlọ́run ní bá dáadáa yín jẹ́. Àmín. channel of success Hafizahullah. ajiwa Abdulrazak commander ó níbi tẹ́ ẹ rán mi o bẹ́ẹ̀ bá wà lọ káàkiri mi níjẹ́. Allah. ìjókòó yìí àfáà wa Alikali Adamallahu wa hayata. wọ́n ti júwe nǹkan kan fún wa wọ́n ní nǹkan mẹ́ta ní alájà Awosifila ní náà nídìí àbí. gbàtí àfáà Alikali wá ń sọ̀rọ̀ mo ní alihamudulilayi bàbá wa àgbà Shehu Madibo Sheikhu. wọ́n láwọn ọmọ tó lè ṣe ní kálẹ̀ ń bíbà yìí ẹ dákun wa aláàjì wa tí wọ́n jókòó ti bàbá mi àgbà Kéwúsọlá Hafizahullah. Ọlọ́run níjọ́ tán dìyín láéláé. Àmín. bí ayé bá parí pọ̀ tí wọ́n pawọ́ pọ̀ tánikọ́ tán dìyín àwọn ní ọ̀tán fún kò ní tán fẹ́yìn. Àmín. alibarika ọlá àwọn tí wọ́n sẹ̀yìn lẹ̀. Àmín. bàbá mi àgbà oníkan wọn bẹ́ ń kalẹ̀. Adamallahu hayatahu. lónìí yìí alájà wa Awosifila ìtàn torí ẹ̀ pèdé lónìí ni pé àwọn fẹ́ dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀pọ̀tì àwọn látẹ̀yìnwá. Allah. gbogbo ẹ̀yin ọlọ́lá wa tẹ́ wà lérí kalẹ̀ nkẹyọ kan lọ́lọ́run máa ń sẹ̀sán lé lérí talẹ́ni náà tí ọ̀ràn ọmọlàkejì lọ́wọ́ ta ni wọ́n gbé dìde ìwọ kàn kọ́lé lọ ni máa kọ́ lọ
yóò wò pa ọjọ́ kan tó bá jásí pé o lẹ́nì kankan tó lè sọ pé lágbájá o èmi ni mo gbé e dìde. agbọ́lẹ́nu àwọn àgbàlagbà ẹni tí ń bíúdi èèyàn ó jẹ́ ẹni tí ń bíúdi ilé lọ. Allah. iṣẹ́ ọlọ́run kan ní alhaja wa awosifila alhaja wa Mu'inat alukur'ani ni la tastawil hasanatu wala sayyi'a. idfa billati ahsanu fa idha alladhi baynaka wa baynahu adawatun. bàbá wa gbà. kana waliyun amimu. naam. wa ma yulaqa illa alladhina sabaru. wa ma yulaqa illa Zuwazini azimi. Àfáwà àgbà múnigun. La tastawil hasanatu wala sayyi'a. Ẹni tó ṣe dáadáa mọ́ra rẹ̀ o, ẹni tó sì ṣàbùrú náà mọ́ra rẹ̀. Idfa billati ahsanu, idfa billati hiya ahsanu. Tani wo lè tọ́ka sí tó bá pàdé Ọlọ́run pé Ọlọ́run wọlá pé lágbájá báyìí ó fẹ́ dìde mo sì kún un lọ́wọ́ pẹ̀lú dídìre rẹ̀ tọ́lọ́run fi nàró rẹ̀ láyé. Ìwọ náà júwe ẹnìkan. Idfa billati hiya ahsanu. Gbogbo àná la kẹnu Al-Qur'ani pé ẹni tó bá ṣe dáadáa kan Ọlọ́run ó fi mẹ́wàá. Falahu ashru amthaliha. Mẹ́wàá lọ́lọ́run ó fi rọ́pò fún. Ẹ wo alájà wa Mu'inat Awosifila ìkẹyọ kan lèmi máa ń wò nù orin yín. Allah. Ètí ẹ máa tọ́jú ẹ máa gbọ́ orin yín. Ètí ìgbọ́ bíi tẹ̀ ti kọ̀kọ́ kúkọ rí. Allah. Idfa billati. Gbogbo ẹ̀yin ọlọ́lá wa nínú ẹ̀sìn Islam àwọn iṣẹ́ tí a lè ràn lọ́wọ́ ni o. Idfa billati hiya ahsanu. Torí pé Al-Qur'ani náà sọ fún wa pé inna fi shi'ri la hikima. wàláì àwọn tá ní orin kíkọ ọ̀dà lọ́dọ̀ tiẹ̀ ni ò ti dà. Ṣèbóni ni wọ́n kọ pàdé ànábì ńgbà tó kó Mádínà tí ń lọ Mákà. Alájà wa Mu'inat Awosifila orin ọgbọ́n lẹ̀ máa kọ. Allah. Ló já pé gbogbo ẹ̀yin tí Ọlọ́run kẹ́ nínú ẹ̀sìn Islam kádàkùn kádìde ìrànlọ́wọ́ fún alájà wa Mu'inat Awosifila bàbá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ọ̀rọ̀ àwa náà lọ́wọ́ subhana rabbika. Rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ọ̀rọ̀ Ọlọ́run ní ṣókí inna hadhihi tadhkira faman sha'a thaqadhaqa ila rabbihi sabila. وما تشاءون إلا إن شاء الله رب العالمين. Baba Munigun Sheikh Ahmada Baba Munigun